Irú orílẹ̀-èdè wo gan-an òun ló ń jẹ́ kí àwọn ọmọbìnrin, ọ̀dọ́bìnrin kó kọ̀ pòórá? Irú àwọn èèyàn wo gan-an ni wọ́n á dákẹ́ rọ́rọ́ tí wọ́n á sì rí pé wọ́n ń jí àwọn ọmọ wọn gbé? Ǹjẹ́ ẹ̀mí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣó tiẹ̀ jọ àwọn adarí lójú ṣá? Èyí kì í ṣọ̀rọ̀ wọ́n jí àwọn ọmọ iléèwé 276 gbé o. Ọ̀rọ̀ yìí ló ní í ṣe pẹ̀lú ọmọ kọ̀ọ̀kan tó lọ síléèwé tí ò ṣẹ́rí padà sílé. Ọ̀rọ̀ yìí ló jẹ mọ́ àwọn òbí tí wọ́n ń gbàdúrà kì í ṣe pé kọ́mọ wọn lè lálùyọ léèwé o. Wọ́n ń gbàdúrà pé kó má gbókú ẹ̀ wálé. Àwọn kan tiẹ̀ ní ọmọ ẹni kú, ó kúkú sàn ju ọmọ ẹni sọnù lọ. Orílẹ̀-èdè Nàìjíríà yìí náà ni láìmọye ọdún lẹ́yìn gbogbo wàhálà yìí tí wọ́n ń bi ìyá ìkan nínú wọn pé ṣọmọ yín ṣì wà láàyè, ṣé ẹ nígbàgbọ́ ẹ̀ ṣá? Ó rẹ́rìn-ín yàngì. Ó lóun nígbàgbọ́, òun mọ̀ pé lọ́jọ́ kan ọmọ yẹn á padà wálé wá bóun. Àbúrò kan nínú wọn ọmọ ọdún 11 nígbà tó jẹ̀gbọ́n ẹ̀ gbé. Ọmọdé àná ti dàgbà o. Ó ti di ọmọ ọdún 21. Àmọ́ alaalẹ́ lójoojúmọ́ ló ń rò ó pé bóyá ẹ̀gbọ́n òun ló ń pè òun kó tiẹ̀ porúkọ òun, kó tiẹ̀ kanlẹ̀kùn káwọn ṣílẹ̀kùn fún. Àwọn ẹ̀gbọ́n àwọn míì nínú wọ́n darapọ̀ mọ́ fìjìláńtẹ́. Àwọn kan darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí. Àwọn kan tiẹ̀ wọnú igbó tó jí wọn gbé lọ ni pé bóyá báwọn bá tiẹ̀ ré eegun àwọn àbúrò àwọn àbẹ́gbọ́n àwọn, bó jẹ́ pé kòkò ló jẹ́, ṣé báwọn àgbẹ̀ wálé àwọn á wá sìn. Ẹ̀yin ará, ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, ọdún 10 ti pé o. Ọdún 10 ti pé lẹ́yìn tó jí àwọn ọmọ Chibok gbé. 276 girls gone. Àwọn ọmọbìnrin tí wọ́n ń kẹ́kọ̀ọ́ tó nǹka wọn fẹ́ẹ̀ tó 300 kọ́ má rí wọn. Wọ́n láwọn kan ló kó wọn. Àwọn wo ló kó wọn? Ṣèbí lóṣù kẹrin ọdún 2015 ni. Àwọn akẹ́kọ̀ọ́bìnrin kéékèèké yìí wọ́n ń gbáradì fún ìdánwò. Èyí tó ń káṣọ léèwé ẹ̀ ń ká, èyí tó ń tẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ń tẹ́, èyí tó ń padà lọ kàwé pé òun tiẹ̀ fẹ́ kàwé kóun mọ tóun fẹ́ kọ́lẹ̀. Gbogbo wọn lọ rìn àjò, wọn ò darí bọ̀. Mo rántí dáadáa, bring back our girls. Mo rántí dáadáa. Irọ́ ni, kò ṣeé ṣe kọjá àwọn ọmọbìnrin tó ń ka wọn lọ bẹ́yẹn gbé jáde. Bó lọ́ kó wọn sí? Ṣé kò sọ́lọ́pàá ni? Ṣé kò sí sójà ni? Ṣé nìkankan rí wọn ni? Àwọn ìyá àti bàbá àwọn ọmọ yìí wọ́n ń kígbe lóhùn rárá. Wọ́n ń pohùn réré. Àwọn ò rá àwọn ọmọ àwọn. Àwọn ò rá àwọn ọmọ àwọn. Ẹ̀kọ́ làwọn ní kọ́ lọ kọ́. Wọn kò kì í ṣe àwọn kan tó kàn ń porúkọ wọn ṣá. Ìyá wọn lóyún wọn, wọ́n bí wọn, wọ́n rọbí. Wọ́n dẹ̀ tiraka rán wọn lọ léèwé ní tere ìdítere. Àwọn kan fẹ́ di dókítà, àwọn kan fẹ́ di nọ́ọ̀sì, àwọn kan fẹ́ di olùkọ́. Oníkálùkù ló mọ àlá rere tóun fẹ́ tinú òun dá. Àwọn olóṣèlú bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀. Bring back our girls. Bring back our girls. Ẹ dá àwọn ọmọ ìpadà. Ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. À ń ka ọdún nílé ní 2 mẹ́ta. Ọdún 10 pé ó tún lé. Àwọn ọmọ kan padà o. Ìmí padà dé. Ó gbé ọmọ bọ̀. Ìmí tí ò gbọ́mọ bọ̀ kò jára ayé, kò jérú ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ rèé, wọn ò tiẹ̀ rí wọn mọ́. Bá a kú ṣe ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, bá a bá ti pariwo díẹ̀, a kúkú sinmi, aláyé á máa ṣayé lọ jàre. Ṣùgbọ́n abiyamọ tòótọ́ lọ́kùnrin lóbìnrin tí yóò mọ̀ bóyá ọmọ òun kú àbọ̀mọ òun ṣì wà láyé ni. Báwo ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe fẹ́ túbọ̀ máa gbélé ayé? Àwọn ọ̀rọ̀ yìí kì í ṣe ìtàn, kì í ṣe nǹkan tí a kò mú wá o. Ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ni. Bọ́jọ́ ṣe ń gorí ọjọ́, tóṣù ń gorí oṣù,
tá ń kà á nílé ní 2, 3 ọdún 4, 5, 6 títí dórí ìkẹwàá kọjá kò sí kámẹ́rà kankan mọ́, kò sẹ́ni tó ń gbé máìkì sẹ́nu àwọn òbí àwọn ọmọ. Gbogbo àwọn tí wọ́n tiẹ̀ ń wá gan-an ọmọ yín kọ́ṣẹ́ rí àwọn náà ò wá mọ̀. Àwọn akọ̀ròyìn wàhálà gan ti kún ọwọ́ wọn. Ṣáwọn ọmọ Dapchi ni àbáwọn tó ń pààyàn ṣòwò ni àbáwọn agbésùmọ̀mí tí ò jẹ́ káráyé sinmi àbáwọn darandaran kan tó sọra wọn di darandaran mélòó gan-an la fẹ́ rántí. Ṣùgbọ́n ní Chibok àwọn ìyá ṣì ń dúró níta lálẹ́, wọ́n ń wọ̀ ọ̀kan ṣọmọ àwọn máa padà. Àwọn ọmọ míì tó padà bí mo ṣe sọ ṣáájú wọn ti rántí pọ́mọ òbí kan làwọn àwọn náà ti dìyá. Àwọn ọmọ tí wọ́n bí tí kì í ṣe pé inú dídùn wọn ló fi lóyún bímọ tipátìkúùkù ni. Wọn wá ń ṣọmọbìnrin mọ́. Wọ́n ti kọjá àwọn ọmọbìnrin tá ń tọ́ tá ń fà ní tẹ̀tẹ́. Wọ́n ti wá di àwọn tí wọ́n rógun tó bọ̀. Ẹni Ṣàngó bá sì tójú ẹ̀ wọlẹ̀ ní láyé kò ní bá wọn bọ́ bá kò so. Àwọn kan á máa sọ pé ìjọba orílẹ̀-èdè yìí ọdún 10 ti kọjá. Ààrẹ kẹta rèé tó wà lórí àlééfà lẹ́yìn tó ti jí àwọn ọmọ yìí gbé. Ṣé bá a ṣe máa gbàgbé wọn náà nìyẹn? Àwọn òbí wọn ń kọ́ tí wọn ò palẹ̀mọ́ bẹ́ẹ̀dì tí wọn ò da wọn aṣọ wọn nù. Tọ́wọ́ pé lọ́jọ́ kan àwọn akókó rí wọn lọ́dọọdún. Bóṣù kẹrin April bá ti ń ró kàngó wọn a máa kóra wọn jọ. Wọ́n máa porúkọ àwọn ọmọ yìí bóyá wọ́n máa padà wọ́n ti débì kan tó jẹ́ pé nínú ọkàn wọn wọn mọ̀ bóyá káwọn sunkún ni àbí káwọn gbà kámú fọlọ́run. Àmọ́ ká má parọ́ tàn ra wa jẹ ọ̀pọ̀lọpọ̀ wa gan-an láti ẹ̀rántí pọ́jà àwọn ọmọ Chibok kan gbé. Àwọn kan ti ẹ̀wà àti ẹ̀rántí orúkọ wọn mọ́. Irú ìdájọ́ wo gan-an la fẹ́ fún ọmọ tí wọ́n jí gbé lọ́mọdún 15 tó padà sílé lọ́mọ ọdún 25 pẹ̀lú àwọn àpá tẹnikẹ́ni ò lè fojú rí? Irú àrọwà wo la fẹ́ pa fóbí fáwọn òbí tí wọn ò tiẹ̀ lè sin ọmọ wọn tọ́ ní pọ́mọ ẹni kó wọ́n sin ṣèbó ní orórì? Ọ̀rọ̀ yìí kì í kàn ṣe ìtàn tó ní ṣe pẹ̀lú kọ́jí ọmọ gbé. Ó ń sàmì sí orílẹ̀-èdè tí kò mú ìlérí ẹ̀ṣẹ̀. Wọ́n láwọn máa dá wọn padà lọ́sọ̀. Ọdún 10 ti kọjá o. Wọn ò máa dá wọn padà pé bẹ́ẹ̀ bá wá farabalẹ̀ gbọ́ròyìn dáadáa. Ǹjẹ́ èyí ti ẹ̀gbọ́n kankan pa àwọn ọmọ Chibok mọ́? Wọ́n kàn ń ká àwọn máwọn tó ti jí gbé náà ni. Àmọ́ ní báyìí nílùú Chibok àwọn òbí àwọn kan ṣì ń dúró. Àbọ̀mọ́ àwọn ṣì máa wálé ni. Ọjọ́ 14 oṣù kẹrin 2014 àwọn òbí àwọn ọmọ yìí ò lè gbàgbé ẹ̀ o títí láéláé. Òótọ́ kan rèé o ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV. Báwọn ọmọ yìí bá tiẹ̀ ń pariwo láti inú igbó tó wà, báwo la ṣe fẹ́ gbọ́? Abá tiẹ̀ ti wá di kọ̀kànmí abetí dídi sọ̀rọ̀ tí ò bá kan ẹni. Ìgbà kì í kú ṣe mọ̀lẹ́bí wa. Ọlọ́run á máa dáàbò bo gbogbo wa jàre. Àbí ń tọ́pọ̀lọpọ̀ máa sọkọ́ nìyẹn. Orin wo la fẹ́ kọ sí gbẹ̀du yìí? Kí wá gan lọ́nà àbáyọ? Èròǹgbà tiwa ni pé káwọn ọlọ́pàá kan tún jí gìrì sí dídá padà àwọn ọmọ Chibok. Kàn rántí pé àwọn òbí wọn ṣì ń dúró. Wọ́n ń dúró de ìlérí tí wọ́n ṣe fún wọn pé wọ́n ń dá àwọn ọmọ wọn padà wá bá wọn láyọ̀. Bọ́ bá sì ti kú nìkan gbé òkú wọn wá kó sìn wọ́n. Kọ́kàn wọn papọ̀ sójú kan. Ẹ jẹ́ kẹ́mi èèyàn kó jọ wá lójú. Ọba òkè, àwọn ọmọbìnrin tí wọ́n ṣì ń gbìyànjú láti padà sílé bá wa ṣọ́ wọn délé láyọ̀. Àwọn tí wọ́n dẹ̀ ti ń sinmi láyà jẹ́ kó túbọ̀ máa sinmi láyà olùgbàlà. Èdùà, arawọ́ ẹ̀bẹ̀ sí ẹ. Má jẹ́ ká tó rọ́mọ kankan tó tún fẹ́ pòórá mọ́. Bá wa dáwọ́ bí dúró. Torí àwọn ọmọ tá a bá gbàgbé lénìí, àwọn ló máa dàkúdà ayé ọjọ́ ọ̀la o. Ẹ̀yin olólùfẹ́ wa láà máa wá ẹ̀yin láò máa bá o. Ẹ like, ẹ comment,
ẹ share fídíò yìí. Kí ni èròǹgbà yín? Ẹ fi sábẹ́ fídíò yìí. Ẹ ṣe fún like sẹ́yìn, ẹ ṣe fún subscription, comment àti bẹ́ẹ̀ ṣe ń share fídíò yìí. Ẹ má gbàgbé láti subscribe sí Yorùbá Gidi TV. Àwa láàmú àwọn ẹ̀yin láò máa bá ọ. Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ́yẹ lórúkọ mi. Ó dìgbà kan náà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórìlé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. January, February, March, Jamaki. April, May, June, Mayo. July, August, September, Atiki. October, November, December, Kafito. Magi, oh Magi, oh Magi, oh Magi. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká bó jẹ́ jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé oníṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀ mọ́ ló ká, bó bá ṣe pọ̀ mọ́ ló ká, bó jẹ́ jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì, mẹ́mí, brọ́dá, sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir, come on, give them. Hey. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúrú mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o, wọn ara rẹ̀. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. Ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. Bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. Ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lósì ó gbẹ̀yìn yó. Pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó la mọ́tò dáadáa. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Figagbága. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì. MC Man bàbá mo jẹ́. Bá ṣùgbọ́n mọ́ wí o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń